ọlá nàbì yóò máa dá sí àwọn afáwọn alimini ajiyan yóò máa dá sí ọlá nàbì wá kí afá youth afáwọn àrídùnnú láàrin ìṣẹ́jú márùn-ún náà ní wáàsí mi mo kí n kú oríire ẹ ṣoríire lára ìyá yín nígbà wọn ń bẹ láyé ẹ tún ń ṣoríire lára àwọn ọjọ́ tí wọn ò sí mọ́ amalùkùmánù àyá Kùránì kan náà ni ó bá mi kà kí n tún kí n lọ jókòó badal isti'azati wal basmala. A'udhu billahi minash shaitonir rajim. bẹ́ẹ̀ni. Bismillahir rahmanir rahim. ọ̀rọ̀ yá ni mo fẹ́ sọ pàtàkì yálà ń ìṣẹ́jú márùn-ún wa wassayna al-insana biwalidayhi ihsanan. Wa wassayna al-insana biwalidayhi ihsanan. Amalatihu ummuhu wa'anan ala wa'anin. Amalatihu ummuhu wa'anan ala wa'anin. Abáwọ̀ àrídùnnú wá sílẹ̀ jẹ́ fún gbogbo wa. Ẹ ti ń ṣe remembrance ìyá yín níjọ́ tẹ̀ ti dàbá ilẹ̀. Mo ní tó bá rí ọmọ kéwù kan níwájú àwọn àfáà tó ń ná owó bíi kó tẹ̀wó bíi kó ó ń tẹ̀wó. Kì í ṣe wípé bàbá Tura kì í ṣe pé ó dolówó ní fi ń nà bẹ́ẹ̀. Kì í ṣe pé ńjọ́ tó dolówó ló dà ní ẹ̀kún òun mọ̀ ṣe. Ńjọ́ tí ò tí ì ní rárá ló ti lẹ́mìí ṣe. Ọmọ kéwù tí ó padà ra mọ́tò fún yàn. Mà pé ìgbà náà ló máa ń sọ fún àwọn àfáà pé ákẹ́ ọkùnrin là ẹ fọkàn balẹ̀ o tádùn abágbà àsànjọ́ o olórí ibú ọmọ tí ó bá padà ra mọ́tò fún yàn tá a sì gbà pé yóò ra mọ́tò lóòótọ́ yóò ti máa ra bọ́ǹfìtà yóò ti máa ra míìkì. لحبك حق لو علمت كثير. níwọ̀n ọmọ kéwú bú ìjọ tó ti kó lè kéwú ó ra míìkì lọ fáwọn àfáà rí. كثيرك يا هذا لدي يسير. àbá rẹ owó òde rẹ kó dunnú rí kó náwó gidi fún wa àbí kó rẹran léyà fún un. gbogbo ìgbàntì àbí kó mọ lálàá sáwọn àfáà. ó tún lọ́dún àfáà rẹ̀ lọ́mọ kéwú rẹ̀ akẹ́kọ̀ọ́ là mo lálàá kan tó ní agbára o ẹ fura ọ̀tá pọ̀ o àfáà ní ọ̀tá pọ̀ kí làwọn àṣẹ sí oní angola ẹ gba àwẹ̀ ọjọ́ méje ó tún bílẹ̀ àwọn àfáà láwẹ̀ ó tún bílẹ̀ àfáà láwẹ̀ orí nǹkan fún ọ ó tún bílẹ̀ wọn láwẹ̀ àwọn àfáà ò ti gbọ́n àwọn nítọ̀ ìwọ náà ló bá mi gbà ní òmìnira. لحبك حق لو علمت كثير. bàbá àrídùnnú níjọ́ tí ò ti pọ̀ tó bá ilẹ̀ ti mọ ìyá yín. لحبك حق. ọlọ́ni wà sọ́yìn al-insana àṣàṣọ́lẹ̀ fọmọnìyàn bí wàá ní ilé ibi ìyá àti bàbá tó bí ọ ihsanan a ní òun máa ṣe dáadáa sí wọn ọlọ́run wá ní amalati ummuhu wá náà wá ní ọlọ́run amalati ummuhu níta fi ni ó máa ṣe dáadáa sí wọn ni pé ìyá rẹ tó bí ọ gbà tó lóyún rẹ inú ìnira ló ti lópin rẹ wá náà ní aláwa ní kúrìhún aláwọ̀ kúrìhún ṣídàtàn aláṣídàtìn ìnira ni wọ́n fi lóyún wa wọ́n fi sọ́ọ̀lù fi sọ́ọ̀lù hù lẹ́yìn tí wọ́n lóyún wa pẹ̀lú odò onira tí ìyá wa pásítù nínú oyún wa gbàtà ń bẹ nínú wọn gbàtà tún bí wa tán fi sọ́ọ̀lù hù àmẹ́yìn ni wọ́n tún fún wa lọ́mú wọ́n fún wa lọ́yàn odidi ọdún méjì tá ló fi jọ̀yà rẹ̀ náà ànábì ní táyé bá ti fẹ́ parẹ́ á máa rí àwọn àmì kan tá a fi mọ̀ báyọ̀ nípa parẹ́ wọ́n ní kí làwọn àmì náà ìwọ Muhammad ànábì ní ìsá tukiza lè fẹ́ uduwalan wal amanatu magnaman waz zakatu magraman ànábì ní táyé ò bá ní pẹ́ parẹ́ àwọn àmì kan lẹ́ẹ̀ máa rí wọ́n ní kí làwọn àmì náà ìwọ Muhammad ó ní ìsá tukiza lè fẹ́ uduwalan táwọn yẹn bá sọ àlìfẹ́ ìwù ilé owó mùsùlùmí bámi àtọ̀tọ̀ wì wọ́n sọ di duwala wọ́n sọ di dáwọ́là wọ́n sọ di ọlá tí yíyí kan ni àwọn yóò máa jà síra wọn wọ́n máa para wọn wọ́n máa bára wọn jà nítorí pé wọ́n jẹ̀ mọ́mù wọ́n ní tó bá jẹ́ torí tọ́lọ́run ní kí lẹ́ń já sí mọ́mù sí tí ẹ bá ń ṣe torí ọlá ayé tí ń bẹ́ mẹ́ anábì ni yóò di bẹ́ẹ̀ wal amanatu magnaman àwọn èèyàn sọ àlẹ́ àmánà ká tọ́jú nǹkan sí ni lọ́dọ̀ ká bá bẹ́ẹ̀ wọ́n sọ di magnaman wọ́n sọ di fà tán bá tọ́jú nǹkan sí wọn lọ́wọ́ òwe tí wọ́n padà máa pa ni pé àtowó olówó àtowó ẹni kí kankan ṣáàtì máa wọ́n bẹ̀ èèyàn tọ́jú 50,000 sí ọ lọ́wọ́ ó láṣẹ̀jẹ́ tó jẹ ló fowó wá
ẹ wèrè tí ò ní láti bọ̀ tán rí Ànábì ni wọ́n sọ di mọ̀gínàmọ̀ wọ́n zakatu magramani Ànábì ni àwọn èèyàn padà sọ zakat ẹ yọ zakat ẹ yọ àfọmọ́ owó wọ́n sọ di magramani wọ́n sọ di pé ẹ fẹ́ dá gbèsè fà wá lọ́rùn ni wọ́n padà sọ di bẹ́ẹ̀ tẹ́yìn ó lówó ní ìsìlámù tí wọ́n mọ̀ pé sí tọ́lọ́run tí ó lòun ò ní ṣe nítorí pé àwọn àfáà yẹn wàhálà wọn ti pọ̀ jù nígbà ń kí lára àwọn Alhaji Wale Àtíkì nìyí àwọn ọlámárúwá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní tó bá jẹ́ gbogbo ọlọ́lá ìsìlámù ó ṣe máa ṣe nìyí kò ní sẹ́nìkan tí ó fọlá pìtàn àwọn Alhaji wa Garutek ẹni ẹ̀ wá sá fáwọn àfáà ẹni ẹ̀ sá fáwọn àfáà Ọlọ́run sì ti ṣeun kò sí lè bí mẹ́nu àwọn àfáà náà nísinsìnyí lọ́dún tẹ́ ẹ mọ́ nílànà tẹ́ ẹ fi ń ṣe yẹn ràn lọ́lọ́run ti ń kó fáwa náà ẹni tá a pọ́nlé nísìnyí olówó tá a pọ́nlé olówó tó bá ní tẹríba ni bẹ́ẹ̀ ni a ní pọ́n olówó tí ò ní tẹríba lé torí bí òtó ti ń àwa náà ti ní díẹ̀díẹ̀ mo sọ fún àgànjọ kan mo ní láyé ẹ tó bá ti pàdé mi ní wàásí wọ́n sọ pé Alhaji inshallah tó o bá ti ní kí mi fílẹ̀ ó ti lo fọdílà tù ṣe eré tún ní Alhaji inshallah ó fẹ́ káwọn yẹn mọ̀ pé ti lọ Mákà kí ni wàhálà Alhaji inshallah ìyẹn wájà pọ́nlé kú sọ pé Alhaji kò fi inshallah lẹ̀ kí ni inshallah tó ń fi kún ẹ̀hún polówó pa àti ìlọ́nu àmọ́ wá ń sọ fún mo ní àkéṣe pé bàbá tí lówó ta lè fi rán ẹlòmíì bí owó tí ó gbé àwa lọ́kọ́ Ọlọ́run ti dé fún wa lálùbáríkà àwọn tán bí wa tá à ń ṣiṣẹ́ wọn olówó tá a pọ́nlé lónìí olówó tó bá ní tẹríba bí àwọn Àtíkì àwọn Alhaji wa Garu Alhaji wa ọlámárúwá lẹ́kísílám lẹ́kísálám àtàwọn bẹ́ẹ̀ 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 àrídùnnú Ànábì ní nínú táàbì màpáyé onípẹ́ parẹ́ wọ́n ní wàá òkèrè mọ́ ìrájúlù ìtì kọ́ àṣàrìhì Ànábì ní táyé ò bá nípẹ́ parẹ́ nínú àwọn àmì tẹ́ẹ̀rì ni pé wọ́n padà máa pọ́n àwọn èèyàn kan lé ìtì kọ́ àṣàrìhì nítorí pé wọ́n bẹ̀rù àbúrò ọwọ́ wọn gbogbo àgbàlagbà náà kó la lè jókòó pẹ̀lú ẹ̀ tá a jókòó pẹ̀lú fọkànbalẹ̀ báyìí ẹ̀yin dání bàbá pàdé àwọn àgbàlagbà mi ọwọ́ méjì láwọn fífa tẹ̀sùbà láwọn afọwọ́ ọ̀tún ṣe kù sí láwọn afọwọ́ sì ṣe làkọ́ríjà kù nítorí ìsàkúsà gbogbo òkè tí wọn jẹ́ láwọn pè wọ́n ẹ̀yin lòkè Olúmọ ẹ̀yin ní aṣọ rọ́ọ̀kì kò sí tó fà àwọn náà mọ̀ pé àwọn èso òkè torí bá àfẹ́ máa fi òkèlè mú bẹ̀ ká máa jù sínú àpò agbára ni Ànábì ni yóò padà dì bẹ́ẹ̀ Ànábì ní nínú àmì tá a mọ̀ rí tá a fi mọ̀ báyò ní pẹ́ parẹ́ òun ibẹ̀ mo fẹ́ gúnlẹ̀ wá sísí àrídùnnú òjì ń tà síbẹ̀ ẹ dákun ojú wa náà jẹ́ ayẹra wa wo sóòjì ń tà síbẹ̀ ṣá sóòjì sínú kòtò náà Ànábì ní nínú àmì tá a rí tá a fi mọ̀ báyò ní pẹ́ parẹ́ ìzáfà dọ́là rajulu zawjatahu ala ummihi Ànábì ní àwọn èèyàn kan padà máa gbéyàwó wọn borí ìyá wọn wọn náà flashback láti ọdún 5 sẹ́yìn òun ra aṣọ ọdún fún ìyàwó rẹ̀ òun ṣerun sí lórí tọdún bá ń bọ̀ gbogbo nǹkan ló ń ṣe fún òun lọ makeup èèyàn fẹ́ ṣe birthday ó sì fi 75,000 ó fi ṣe photoshoot kí ló dé ó fẹ́ ya obituary náà mọ́ ni ṣé ò ní ṣe mí mọ́ ni bẹ́ẹ̀ yóò bá fẹ́ ru àyè nísìn obìnrin tí yóò bá fẹ́ wà fà yóò ní sùúrù tí ó pọ̀ tó bá wà gan òun ti bẹ́ẹ̀ di ara wa orí ọmọ bíìlì wa èmi lọ́wọ́ sọ fún pé ṣé what is today mo lè ní ní Jímọ̀ ní what is today èmi ní kí n máa 17 August sórí jálà bí tó fẹ́ fún wa lówó gan ẹ̀ tí ẹ̀ dáadáa látọ̀ aṣọjọ́ birthday ẹni tí ó bá rà ní Ọlọ́run kò ní gbádùn lọ fún ìyàwó ẹ̀ borí ìyá ẹ̀ àwọn ìyá yẹn ṣe wàhálà púpọ̀ àgbẹ̀dùnú lẹ́yìn tí wọ́n lóyún wa pẹ̀lú wàhálà tí wọ́n bí wa pẹ̀lú wàhálà wọ́n wá fún wa lọ́yàn odidi ọdún 2 èyí tí ò bá tọ́dún 2 yóò lé lọ́dún kan gbogbo àwọn obìnrin tó wà láyé nísìnyí tó bá níwájú tó bá ní ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ náà ló ń dá ọ láàmú tó fi ń gbé borí ìyá rẹ̀ ó mú yàn lọ́dọ̀ ìyá rẹ̀ ni kí ọ̀yàn ṣe wá ba tiwọ́ jẹ́ báyìí. Ummahu mama ishitu law ansaki awalikumanu ṣesuru fi kálíwàtí hawaki gbogbo obìnrin tó sì wà láyé àwọn òjìbá àwọn ìyá wa nìkan lọ́yàn wọn dùn jù
Umaru. àwọn lọ́yàn wọn lálẹ́ máa mú ọyàn wọn tó mi ò mọ̀ ọjọ́ sí wa lẹ́nu tí wọ́n sì máa dùn. bàbá ìdí ẹ̀ bá fi ń sọ́ọ̀kì breast nísìnyí tí mọ́rù wá ń jáde sí yàn ní fámù sálíbù dénú. Àǹtí lẹ́tí bí kálíwàtí àhàwákì. ọyàn táwọn fún wa mu ọyàn tó lómi nú ni. Àǹtí lẹ́tí bí kálíwàtí àhàwákì. kí a lè ṣe tá a fi sẹ̀sán wọn àní tá a lè ṣe tá a fi sẹ̀sán wọn a ṣe dédé bá a ti mọ ní. arákùnrin kan ló lọ sí Mọ́kà ó lọ ilé Ọlọ́run èyí tí fìjú máìkì lẹ́nu ni. àfọwọ́ ìgbàlẹ̀ Ash'ari ó ní bàbá òun ló sọ fóun igbe òun rí Ibn Umara àti Rajulan Yamaniyan ní Filikaba òun rí Ibn Umara àti ọkùnrin kan ará Yamani ni ọkùnrin náà àmàlà Umaru wàrà azari yìí ó gbé ìyá rẹ̀ sẹ́yìn ó wá ń fi ìyá rẹ̀ tàwa fún Kaaba ó wá ń sọ fún un pé ìnílà á bàyìrù wálé musallalu ìní uzirati rikabu alamuzi ari ó wá ń sọ pé àmàlìtù wá àkìsára mi mọ àmàlàtì fàálítàrà jáse ìtura yàbùnà Umar fàálítàrà jáse ìtura yàbùnà Umar ó ní nílà bàyìrù alimusallalu ó lé mi ní bàyìrù wa èmi ní ràkúnmí ìyá mi tí ó mọ̀ gùn alimusallalu ràkúnmí tí wọ́n jẹ nípa ràkúnmí tí ò ní ṣagídí mọ́tò tí wọ́n dé díẹ̀ tí ò ní sọ pé òun start ó lè mí nì ó ní mi ò tún ra mọ́tò fún ìyá mi mọ́ ó ní mo sọ àmì di ràkúnmí ìyá mi gbogbo ibi tó bá fẹ́ máa lọ kó máa gùn mí. ìnílá bàyìrù alimusallalu. wíkẹ́wù. ìdí wùsí àti rìkáàbù alamu uziari ó ní uzi ìhà ti rìkáàbù alamu uziari ó ní tí n bá ra mọ́tò tí n bá ra jíìpù fún ìyá mi ó lè dé díẹ̀ kó fẹ́ stáàtì kí jíìpù lòun stáàtì ó lè dé díẹ̀ kí wọ́n sọ pé kí wọ́n ní rìwáyà òṣìṣẹ́ lára rẹ̀ ó lè dé díẹ̀ kan ló ní ìdíṣẹ́ mẹkáníìkì àmọ́ èmi tí ó bí lọ́mọ yìí mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ fún un mo sọ̀rọ̀ àmì dìrà kún mi fún un kó máa gùn mí gbogbo ibi tó bá fẹ́ máa lọ ó ní ó sì ń ra tìrì káàbù wá tí mi ò du ọkọ̀ bá daṣẹ́lẹ̀ lámúzàárì mi ò ní daṣẹ́lẹ̀ ó ní àmàlìtù ha akitara mi ma amalat. ó ní àmàlìtù ha ó ní mò ń ti ń gbé ya mi káàkiri tipẹ́ àkìsára mi mọ amọ̀láti ní ó ní mo pọ́n ju bó ṣe pọ́n mi lọ ó wá ní fàálì tààrà. jazaitu ayabina Umar fàálì tààrà jazaitu ayabina Umar. ó ní alítàrà jazaitu oníṣòwò àríwá ìgbé gbogbo tí àmì ṣe nígbà tí mo wà ń kékeré orí pé mi náà ti ṣe bẹ́ẹ̀ fún nísìnyí ó lóyún mi ó fún mi lọ́yàn ó pọ̀n mí dàgbà ó ní wọdún tèmi náà ti ń pọ̀n bọ̀ mo ti ń pọ̀n tipẹ́ mo tún wá pọ̀n ṣe tàwáàfù Káàbà mo pọ̀n ṣe tàwáàfù ilé Ọlọ́run ó ń jẹ́ oyè Ibn Umar ìgbé sórí gbóhùn ti sẹ̀sán tí àwọn ṣe. fàlítàrà jazaitu ayabina Umar. Ibn Umar kọjú sí ó ní láwàlá wàláwù bí sáfúrà tí ń wà ìdẹ̀tìn ó ní láà ó ní kò sí bó wọn ti lè pọ̀n ìyá rẹ̀ tó ó lè sẹ̀sán tí ìyá rẹ̀ ṣe tán wàláwù bí sáfúrà tí ń wà ìdà kódà kó sọ pé ọkù ó mímí gbẹ̀yìn nítorí ipò rẹ̀ fi sẹ̀sán fún ìyá rẹ̀ pé lẹ́yìn mímí yìí mi ò tún ní mímí mọ́ kí n fi sẹ̀sán oore tí ìyá mi ṣe ó lò lè sán ẹ wọ́n dàbò ìyá mélòó nu wa ló mọ ìyá rẹ̀ mọ́ lónìí ìyá mélòó nu wa ló ń ṣàpọ́nlé ìyá rẹ̀ mọ́ lónìí ó ní wọ́n láṣọ ń lé ní òjì orí aṣọ ọdún fún wọn àwọn sọ pé ó láṣọ ń jọ́ tó ń bẹ́ kékeré wọn meet up wọ́n dẹ̀ sáré kí wọ́n meet up wọn ò balance wọ́n sáré kí wọ́n balance wọ́n jẹ gbèsè nítorí kó lè ṣe wàhálà àti nẹ́kù wọ́n jẹ gbèsè nítorí kó lè wọlé ìwé òbí mi ìtẹ̀ bá kan bí títí ń ta pọ̀nmọ́ níbi títí ń ta pọ̀nmọ́ wọ́n tún ta ewu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ̀mọ́ Ìjẹ̀bú ríhù tiẹ̀ ọ̀tọ̀ ríhù irú ọ̀tọ̀ yáyàn wa wà láàrin méjèèjì yóò mọ̀ ṣe wàhálà nítorí ikọ́ ọmọ òun lè jẹ́ èèyàn láyé ọmọ bútásì nítorí ẹ̀ ṣe wàhálà òun ló wà níbi tó ti ń bọ́ọ̀lù nínú ayé. Umaru mahama ìṣètùlá wọn sáàkì. wọ́n ṣe odò wàhálà yẹn lórí rẹ̀ mò ń bọ̀ 10,000 péré níyà rẹ̀ nídìí ó fún un
ó sì ń tẹ́wọ́ fáwọn ọmọ tí wọ́n níwájú tí wọ́n lẹ́yìn nítorí pé wọ́n ń gbé ẹ débẹ̀. ó bọ̀ ṣe sùúrù kí ló dé ibo ni wọ́n ń gbé ọ dé ibo ló ń lọ tó rọ́kọ̀ ó gbé òun débẹ̀ ló fi náà odun tó kù lọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ lesbisi ń panu léyìí. Ayédùnnú akin kú oríire èyí tá Ayédùnnú ṣe yìí ó jí orí wa pé tí àwọn bá ń bẹ láyé wọn gbádùn jù bá ń lọ ìjọba Sẹ́ríkì ó jí orí wa pé tí àwọn bá ń bẹ láyé ayé ò yẹ wọn jù bá ń lọ ebi ìyá tiẹ̀ wà láyé ò tọ́jú ẹ̀ wòye tá Ayédùnnú náà lónìí nítorí igbó fẹ́ rántí òkú ọ̀run ìwọ wá sọ ìyá rẹ̀ dòkú ayé níbi àwọn tí ààrẹ bá ń lo òde nísìnyí kò láṣọ tó lè wọ lóde ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. lọ́wọ́ àlímọ́tà kẹfẹ́ rán. tí ààrẹ bá ń lo òde nísìnyí kò ní bàtà ààrẹ tó lè gbé lóde ìwọ náà mọ̀. lihum mika hakun lọ́wọ́ àlímọ́tà kẹfẹ́ rán. bàbá wa gba Ayédùnnú ọlọ́run wọlé ànábì Muhammad. kẹfìrú kaya ahadà aládé ẹ̀sìn. èyí tí wọ́n rà fún yín lálùbáríkà òun ló ń ṣiṣẹ́ nú ayé yín yìí ọlọ́run wọlé bàbá wa gba yìnbọn lè ṣù. gbogbo àwọn tí wọ́n máa ń fún yàn ní déètì ìgbé Ayédùnnú ni bàbá yìí ni ó lò dà wọ́n wà níbi kan fún gbogbo wa bá ti wà lórí ìjókòó yìí àfẹn tí ò bá lóríire làwọn kan ò ní dúró níbi kan tó máa fún ní déètì gbogbo ẹni tó bá ti lóríire wọ́n máa fún ní déètì pé bàbá yìí ni ó lò dà bàbá Ayédùnnú ọlọ́run wọlé àbá gba ìbọn lè ṣù bí wọlé ìyá wa Afsọ Ayédùnnú ẹ̀ ní jábọ́ láíláí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá Kùránì gbogbo àníkájọ dá níwáka fún yàrá Afsọ ká sọ pé ajá Afsọ wọn ti dọ́dọ̀ rẹ̀. ajá Afsọ tù wọn ti dọ́dọ̀ rẹ̀. ìyá Àrídùnnú wọn ti dọ́dọ̀ rẹ̀. ìyá Àrídùnnú wọn ti dọ́dọ̀ rẹ̀. àlìjáná ni ó fi wọ́n sí. àlìjáná ni ó fi wọ́n sí. Ọlọ́run má fi wọ́n sí Jahannama. Ọlọ́run má fi wọ́n sí Jahannama. Iṣẹ́ rere ni wọ́n fàyè wọn ṣe. Iṣẹ́ rere ni wọ́n fàyè wọn ṣe. Àrídùnnú ni wọ́n fi sáyé lọ. Àrídùnnú ni wọ́n fi sáyé lọ. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Ìyàwó Afsọ ó ṣe gbàgbé rẹ̀. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Ìyàwó Afsọ ó ṣe gbàgbé rẹ̀. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. 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 Ìyá Àrídùnnú ó ṣe gbàgbé rẹ̀. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Bàbá rántí àwọn oníṣẹ́ rere. Ìyá Àrídùnnú ó ṣe gbàgbé rẹ̀.